nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yín gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìtàmúwá fún yín lọ́tẹ̀ yìí ó tún kàmàmà. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ṣé rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. Á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Ẹ máa bá wa ká lọ. Láṣẹ Elédùmarè àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn olólùfẹ́ wa a ní ṣìrìn tọkọtọmọ. Ìjọ́ tẹ́bí bá ń palẹ̀ àní bá wọn sí nílé o. Ìjọ́ tí ebi bá ń pa ọ̀nà a ní bá wọn rìn ní títì. Ayé ti gbẹgẹ́ o. Nǹkan ń bẹ lóòótọ́. Abájọ wọn léwúrẹ́ ké ó ní nǹkan ń bẹ. Àgùntàn wọ oṣù wọn ní kí ló dé ó léwúrẹ́ ti sọ pé nǹkan ń bẹ mẹ́wàá tí ń ṣẹlẹ̀ ní dúníyàn. Kódà 100 tí ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹni tẹ́ bá ti rí ti pẹ́ mọ ẹni tó jẹ́ mọ́ o. Don't say this person is my ex, my ex-friend, my ex-boyfriend, my ex-girlfriend. Ẹni tẹ́ ti rí ti pẹ́ ẹnu rírí ò jẹ́ ni mímọ́ o. Ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ béèrè question kan. Kí ló máa mú èèyàn pa èèyàn? No, mi ò get ẹ̀. Kí lèèyàn máa rò títí pé ó yẹ kó pa èèyàn ẹgbẹ́ òun? Èèyàn lè pa ẹran torí pé ó fẹ́ jẹ. A lè pa àgbò fún iléyá. A lè pa ògúnfe sórí àmàlà. Tá a bá pa màálù, a lè dín, a lè bọ́, a lè ṣe ní mòóyò. Ẹ rántí pé gbogbo eléyìí la lè ṣe ní gbangba wálé tá lè pa níta gbangba. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀. Wọ́n ní téèyàn bá ń ṣe tó bá ń gbé pamọ́. Ọkàn wa ni ìgbàgbọ́ wa, ọkàn wa ni jọ́ọ̀jì wa. Ọkàn ẹ ti ń sọ fẹ́ pé tó ń ṣe tó ń tọ́jú yẹn, kíní yẹn tó fẹ́ káyé mọ̀ pé ká ẹ mọ́ bẹ̀. Nǹkan yẹn ò dá ni. Why tí èèyàn ẹlẹ́ran ara máa mú èèyàn ẹgbẹ́ tá dẹ̀ pa? Mi get ẹ o. Ọmọkùnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi coach ni. Football coach ni ní Nàìjíríà. Ọ̀gẹ́ni lóhùn jẹ́. Wọ́n ní láti investigate ẹ̀ dáadáa. Because kò yé mi. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ o, ó máa ṣàlàyé fún yín. Torí Yorùbáwùyí lórí ètò tèmi kò sẹ́rì kò sọ̀rọ̀ ni. Program tá a máa mú wá tẹ́ ẹ̀ ní gbọ́ ọ̀rọ̀ lẹ́nu oní nǹkan àwa ò ní àmú wá ni. Àbí ká kà síta fún yín. Fídíò tó ń go viral látàná lélẹ̀. Wọ́n níjọ́ Sunday ló ṣẹlẹ̀, Monday ni wọ́n lọ mú. Mo wo fídíò mo wo tí. Mo ń gbọ́rọ̀ lẹ́nu eléyìí, ó ń sọ̀rọ̀ bí afọ́fúngbẹ́mu. Akẹ́yìngbẹ́mì. Ó ń sọ rádaràda lẹ́nu. Kúnlẹ̀ abiyamọ. Má ṣe wá lófò tọkọtọmọ. Tẹbí tará. Táyà tọmọ, má ṣe wá ní òfò. Ẹ jọ̀ọ́ o. Ẹ̀sì mi ní lágbájá, ẹ̀sì mi ní tàmẹ̀dò. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Amọ̀pọ̀kọ ilé náà lè gbìyàn ṣògùn owó o. Ìyá tí ń gbọ́mọ ṣògùn owó. Ọmọ tí ń gbé bàbá ṣògùn owó. Bóyá hardship ló lè tó bẹ́ẹ̀ Nàìjíríà ní o. Bóyá Nàìjíríà nìkan nìyá tí ń jẹ̀yàn ní o. Bóyá torí pé dẹ̀kẹ̀rẹ́ tó bá ti mú wọn. I don't know. Bóyá wọ́n ń ṣe ìdájọ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ. Kò yé mi. Mi ò get bóyá ń ṣe ìdájọ́ ní Nàìjíríà. Ní kíní ṣe ń continue. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ká gbọ́ tó fẹ́ sọ fún wa. Kó ṣàlàyé fún wa ohun tó mú tó fi dúnyàn lọ́rùn. Bí ó dẹ̀ fọ́ àmàmọ́ lórí ni o. Kẹ wá gbọ́n tó ń sọ pé ẹ̀rù ń bà òun. Ẹ jọ̀ọ́ o. Bẹ́ẹ̀ tó pé mi ò kàwé, mi ò mọ̀ túmọ̀ kó tó ń jẹ́ I am scared. I am scared tí mo mọ̀ ni pé ẹ̀rù bà mí. Tí ẹ bá sọ fún mi pé òun scared, ẹ jẹ́ pé nǹkan tó rí yẹn bà lẹ́rù ni. Ṣùgbọ́n tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni yìí, òyìnbó yẹn ti different o. Àbó ti ní different meaning ni. Ó lóhun scared. Ẹ wá yẹ kó bá wa sọ̀rọ̀. Ká gbọ́ tó scared ẹ̀.
Unto baleru, we are scared it need another meaning. Which I don't even get it. I don't understand it. Mari, one láti ṣe nǹkan lórí ọ̀rọ̀ ẹ̀. Mr. Scared, ẹ bá wa sọ̀rọ̀. Okay, what is your name? My name is Bankole Oluwole. You are from where? Bankole Oluwole Ogini ló ń jẹ́. What is your occupation? Occupation is I'm a football coach. Football coach. With Bankole Sport Academy. What happened between you and the deceased? The disease on Saturday, she called me that she need my help because I've been helping her for a long time. Oku ọdún. Anytime she's in need of money, me my ex, and I asked her to come to my daddy's house. Hey. And the moment she got there, I offered Coke. I went to go and buy Coke too. I bought two. She's not even drink the Coke when she slumped. And when she slumped, I was scared. I don't know what to do. So and that's made me to take some after decision or I take. What decision did you take? Okay, decisions I do this. First, I was thinking I pour her hot water. Yes, pour hot water with the hope that she will wake up. Because I was with your knowledge as a coach. Yes, sir. I know that we know at least 4 stage. Yes. If somebody slump, is hot water is the normal thing to pour? Yes, sir. I'll give out the cold water because I was thinking maybe it's giving. Yeah, yes, of course. I first give out cold water. Yeah. Okay, so the question is the hot water was the right thing to do to pour on the person that slumped? The answer is either yes or no. No. Okay, apart from that one, yes. Apart from that one, why did you tie the legs and the hand? Thank you, sir. It's like when the whole thing has happened, and I was very scared. Doesn't know what to do again. I'm the one that tied the legs. Then I also cut it. I thought maybe I can go and put it somewhere because I was scared. Okay, when you scared, why did you open the stomach? You dissect the stomach and you remove the intestine. To do what and why? Sir. You didn't cut any other part than the intestine and the private parts. Oh. Yes, because I wanted to cut into so I can put it inside bags. So I did not. Somebody that's scared about somebody died, can that person open the stomach of somebody and remove the intestine? Because I was very scared, I was helpless, and I was afraid of the police. So Okay. I wanted to. I do this. Okay, the wound in your mouth. Yes. And in your head. Yes. In your forehead. It was when. And the leg as well. Yes. Okay. What happened? It was when the people came. His brother came, and some of the well-wishers. They don't attack me in the leg. I mean, in the. Because when they saw you, they saw that you have the wound and you have other blood in your body. No. Why? I did not have any. What happened is that when they came, they are the one that attacked me in the head that I'm having this wound. Where did they arrest you? In my daddy's house. When the incident happened, where are your parents? My parent is a trader. So Where are they? When they are in the market. in the night? In the night? No, this thing happened 1 o'clock. So they came 1 back from o'clock the line. 1 o'clock in the afternoon. So my parents came back by 8 o'clock in my daddy's house. In your own house. Where was the daddy house located? Danjuma side. That is your own house. The children, they said that you called their mother yesterday night. And you called their mother yesterday night. That's what the children, they are here now. They say you called their mother yesterday night. She was She was the first to call me. What time? She called me around 8 o'clock. She has been calling me. In the night? Yes. Excuse me. When he call you around 8 o'clock in the night, Yes. Which time is long? Which time you open the stomach? Which time you remove the intestine? He called me on Friday that they should be coming on Saturday. She called me last on Friday. Friday. Okay. What time did you remove the private or pray or you do
the something. I did it this morning. What time? That was around 9 o'clock. This morning. Yes. And the odor, the smell has been coming out. That's why this morning. Sir? Okay. No, the odor did not come. It was when I removed this thing that I was scared that I mean, when I removed it is when the odor started coming. Even by the time I opened it, my friend has already gone to church. Okay. You So, did it to do what? Sir? You did it to do what? I did not do it for any purpose. Who said you to go and remove the private fire? Nobody sent me. And you It was I did it to cover myself. You did it to cover yourself. Yes. That's You did it to cover yourself. Even though for I know I'm not afraid to use it, I'm just You did it to cover yourself. Yes, to cover You myself. know that this it's wounded something for you. Yes, of course I know. You deliberately. No, I know definitely. Is it loving a Yoruba land? Of course it is. Zamini. Wọ́n ní sọ mí lórúkọ rẹ̀, káyé pè mí lórúkọ rẹ̀. Orúkọ tán ò sọ mí lọ́jọ́ ṣúná, sọ mí lórúkọ rẹ̀. Ọmọ èmi àti yóò máa ní sọ wá lórúkọ burúkú. Ọmọ èmi àti yóò máa ní fún wa ní ṣúná bú. Ọmọ wo máa ní dọmọ àgbákò mọ́ wa lọ́wọ́. Àbí kí la fẹ́ pe léyìn sìn? Kí ni ta fẹ́ pe léyìn football coach? Ó ní ẹ̀sìn òun ni. Òun ẹ̀ ṣe máa assist ẹ̀. Ojú ò fẹ́ rú ẹ̀kú rí. Ojú etí ò gbọ́ rú ẹ̀kú rí. You máa need assistance lọ́wọ́ èèyàn sí èèyàn. Àbí kata ní ó ní ẹ̀ṣẹ̀ tí gẹ̀yẹn ti ṣe nígbà tó jọ wà papọ̀ ni. Bẹ́ẹ̀ tó lóun ẹ̀ ṣe máa assist ẹ̀. Ìyá yìí sìn ẹ̀sìn yìí ó sọ fún àwọn ọmọ ẹ̀ àbí kó tẹ́ pójú àwọn ọmọ ẹ̀ ni wọ́n pè é gbọ́ tí àwọn ọlọ́pàá ń sọ pé àwọn ọmọ ẹ̀ ní òun ló pe ìyá àwọn ní alẹ́ Friday. Òun dẹ̀ insist pé woman ẹ̀ ló pe òun ní alẹ́ Friday. Woman yẹn ló pe òun ló pe woman yẹn. Kí ló mú pé agbanilójú omi ẹ̀pọ̀n fò dànù? Kí ló mú yẹn jáde? A assist ẹni, a assist ẹni. Ẹni tó lọ́n bá wọn sí ni ló máa ṣèyàn lóore. Wọ́n tá máa jẹ là ń wá, Ọlọ́run yẹ ká pàdé tó máa jẹ wá. Ṣó fẹ́ assist ẹni. Olóde òun ra kóòkì méjì. Ó ní kò tí mú rárá tó fi slum. No, ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa ni o. Bóyá ó yí ẹ̀yin jù mí lọ, a lè rí ní comment section. Ó ní kò tí mú kóòkì rárá tó fi slum. And as a football coach, téèyàn bá slump tó mi ò gbọ́ rí. Tá bá tẹ̀ ń sáré lórí field tí athlete bá ń sáré tó bá ṣubú lásán. Ó ní first aid tí wọ́n lè fún. Ṣùgbọ́n bó ṣe slump báyìí. Aláyé mi gbẹ̀ngúlò. Ó lóun gbómi kaná. Ṣé wọ́n sọ pé máa yí gbádùn? No, there are some things. But me looking at him. Èmi mọ̀ pé kò feel remorseful kankan. Kò dàbí ẹ. Ṣé bá ṣe ń wo ojú ẹ̀ ìṣó ju ẹni tó gbádùn. Tèmi ń wo bẹ́ẹ̀ ni o. Bọ̀sùmọ́jú tèmi sì kò jẹ́ ẹni tó lálàáfíà. Kò jọ ẹni tó rí pé òun pa èèyàn. Òun waste odidi ẹ̀mí. Kò jọ rárá bó ṣe ń wò yìí. Àbí bóyá ìgbà tí ìyàwó ìgbà tí ó ní bíríkì bóyá wọn rí bíríkì ládùúgbò wọn kó bá wọn sọ ní ìgbà tí kí wọ́n fún ní factory reset kí wọ́n gbà ní etí kí ọpọlọ ẹ̀ yẹ̀ kó fi ìgbárùn olóyìí kó fi reset agbárí ẹ̀ fún bóyá torí ẹ̀ ló jẹ́ kó mọ̀ kó tó ṣe bóyá blow nìkan lọ́kàn fún lẹ́nu tẹ́nu ẹ̀ fi ga bẹ́ẹ̀ yẹn. First aid thing fún a football coach. Ipe your slump ni pé ó tẹ̀lé òun kọ́kọ́ fún lómi tútù mu. Òun ò bí agiri ló gbé. Number 1. Bẹ́ẹ̀ mi ṣe wò mi ò mọ bẹ́yìn ṣe wò àfi tí n bá rí ní comment section. Bí mo ṣe wò ni wípé Nigeria ò ní 911. Okay, àgbà bẹ́ẹ̀. But Nigeria tún ní 911 téèyàn máa ń pè o. Emergency call, emergency number Nigeria is ará àdúgbò. Ará àdúgbò, ìyá Sílífà, ìyá Lámídì, ẹ máa bọ̀
kíní kan ti ṣẹlẹ̀ a ṣe kọ́kọ́ pé 9 emergency call wọn emergency number Nàìjíríà pé ará àdúgbò ẹ gbà wá o a ṣe kọ́kọ́ pariwo yẹn náà kò pariwo o àbí tó pé ó jẹ́ ẹ̀sì ẹ̀ ni bóyá kò fẹ́ mọ̀ pé kò fẹ́ kí ìyàwó tóun fẹ́ tó bá jẹ́ pé ó níyàwó tàbí ọkọ tí lady yẹn wà nílé ẹ̀ tó fẹ́ pé yẹn náà lọ́kọ àbí kò fẹ́ kọ́ mọ̀ pé àwọn ń jíra wọn bá sùn ni torí kò ní máa help ẹ̀ lọ́fẹ̀ẹ́ o bóyá tó lè ṣe lè pariwo ará àdúgbò ẹ̀ gbà wá ó fún lómi olóhùn bóyá gìrì ni omi tútù òràn ó wá gbé omi kaná ó wá dọ omi gbóná lé lórí ṣe é ṣọ́pẹ́ máa yí nọ́mà no ṣe é ṣọ́pẹ́ tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ṣe ń wò yìí ẹ ṣọ́pẹ́ gbádùn àbí kọ́kọ́ lọ psychiatric hospital kọ́kọ́ lọ yẹ ọpọlọ ẹ̀ wò náà òun dá omi gbóná lé lórí okay as if that is not enough ìgbà tí ò lajú wá tọ́jú ẹ̀ sínú ilé wọ́n wá ń bi pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní okun tó sọ di ẹran súyà bó fẹ́ di jẹ ni bó fẹ́ bọ́ jẹ ni wọ́n ní gbà wo ló bẹ̀rẹ̀ sí ní okun ó ní àárọ̀ sátidé number 1 ni pé ó tà ẹsẹ̀ méjèèjì oge wọ́n ní why ó ní because I am scared ẹni tó scared tó mi ò bí wọ́n tó pé àìkàwé tèmi àwọn abc tí mo kà ní pé I am scared ni pé kẹ́rù báyàn kó jọra múyàn kíjàyà múyàn olóhùn kàn ṣe láti cover ara wọn ó sú ẹsẹ̀ méjì lókùn ó wá ṣá oge kú o fọ́tò yẹn ò ṣe máa wò ni fọ́tò ẹ̀ fídíò ẹ̀ gan wà tí ò ṣe máa wò tó ó yẹ yín ọlọ́mọ àṣìwá ní yamayama ó ti di yamayama ó gé ẹsẹ̀ méjì kú o ìgbà wo ló so lókun ṣé lẹ́yìn tó kú tán lẹ́yìn tó slump ló so lókun and as a football coach ta ló sọ fún pé tó slump yẹn ti kú doctor's report wo ló gbà tó fi mọ̀ pé ó ti kú èèyàn slump tí àtẹ̀másís and the doctors will regain his or her heart back then I breathe ta ló confirm fún pé ó ti kú ta ló fún ní death certificate pé woman náà ti kú ó lẹ́yìn àwọn ìjà bò ń fẹ́ pieces ẹ̀ kóhùn kó sínú bags bí a kó lọ dànù àbí kó lọ sí síbì kan ọ̀rọ̀ lẹ́ ti gbọ́ lẹ́nu ẹ̀yẹn mi mọ̀ bẹ́yìn ṣe ń feel ìgbà wo lòórùn bẹ̀rẹ̀ ó níjọ́ kejì àwọn family àwọn parents wọn gan ti jáde wọn àti wọn fi dé lálẹ́ ìyá àtọ̀bá wọn mọ̀ pé ó ti pààyàn sínú yàrá bóyá flat ni wọ́n ń gbé ọ̀gẹ́ni Bánkọ́lé ilẹ̀ máa fi mọ́ láàárọ̀ ó ti gbé ó ti bẹ̀rẹ̀ sí ní kún ó la inú ẹ̀ ó kó fún ẹ̀ jáde lòórùn bẹ̀rẹ̀ bí ẹ bá ti ra ìfun ẹran tó bá ṣe mistake sọmọnu nylon tó rú bá mu lásán òun àgbà everywhere ni talkless ìfun ọmọ èèyàn yet ó ní I am scared mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yìí ṣé ọ̀bẹ tí wọ́n fi ń bẹ iṣu ṣó lè gé ẹsẹ̀ jábọ́ no I don't know wọ́n ní gẹ́sẹ̀ tèmi o wọ́n dẹ̀ ní gé tiyín náà ṣé ọ̀bẹ tó fi ń bẹ iṣu ní kitchen àbí ó ní àdá I don't know I don't want to judge so ó ti di police case mo kàn fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ni báwo ló ṣe gé ẹsẹ̀ yẹn kú àbí okùn tó so mọ́ ló fi tó fi yún tó fi gé kú ó gé ẹsẹ̀ méjèèjì ó gé ọwọ́ méjèèjì ó lápọn ẹ̀ ó kó fún ẹ̀ jáde wọ́n ló fa abẹ́ ẹ̀ náà ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín kí lẹ́yìn òpó ń ṣẹlẹ̀ because I am confused bóun tó bá I am scared I am scared I am scared kí ló tó fi ṣe bẹ́ẹ̀ I am scared I just want to cover myself I am scared I am scared I am scared kí ló tọ́ ló scared ṣé lóòótọ́ ni ẹ̀rù bà ọmọkùnrin ló jẹ́ kó kó ẹni ẹlẹ́ni kó sọ di ẹran súyà
ẹran orí ìrẹsì kó bẹ̀rẹ̀ sí ní gé ṣé lóòótọ́ ni ṣá àbẹ̀rù náà ló bà yé tó wá mú un bóyá rọ́ ni bóyá òótọ́ ni ẹ já gbọ́ ní comment section tèmi ni pé àtèmi àti tọkọtọmọ tìyàwó tẹbí tará a ní ṣìrìn o ń tá máa jẹ là ń wá káàkiri ọba òkè Elédùmarè wọ́n máa jẹ́ àpàdé tó máa jẹ wá ajínigbé ajínipa ajíniṣògùn owó ajínigbowó òtọ̀ràn èmi àti yóò máa ní kó wọn lọ́nà tọkọtọmọ tẹbí tará torí bí táyé yìí ń lọ sìn tó ń gbé bí ayé ń lọ mẹ́ẹ̀mọ́ ibi ayé ń lọ kò yé mi rárá bí táyé yìí ń lọ especially ní Nàìjíríà yìí kò yé mi o tàbá wá ní poverty ló jẹ́ kó pa ẹni tó yẹ pé wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu wọ́n jọ ń kẹnu bọ́ wọ́n á ti jọ bára wọn sùn rí o torí ẹ̀sì ẹ̀ ni mo pa àwọn tó ń wò mí kò sí under age níbi bí we are all mature people wọ́n á ti jọ gbọ́ mi sí mọ̀jọ ara wọn rí o wọ́n á ti jọ pọ́n àwọn lẹ́nu lárí o if not pé lọ́jọ́ yẹn gan bóyá ni wọ́n ní bára wọn sùn jọ yẹn náà kó tó wá di pé ó máa wá jẹun tó kú tí ọmọ wa yọ àdátì ká máa wá ṣalékìrì lékìrì ká máa gé ẹsẹ̀ ìdànù ká ló fẹ́ lọ dà sínú àpò who knows bóyá èmi ò tí ì bọ́ lára tó fi domi gbóná lé lórí wọ́n ní láti chẹ́kì kóòṣì kán chẹ́kì ọpọlọ ẹ̀ number 1 nìyẹn number 2 kó tó wá bá wa ṣe investigation thorough investigation àwọn ọmọ tí wọ́n máa ń kọ́ bọ́ọ̀lù gbígbá lọ́dọ̀ ẹ̀ ṣé nǹkan ni wọn ò sọnù rí àdúgbò bí tó ń gbé ṣé wọn ò wá ọmọ tì ládùúgbò yẹn rí wọ́n ní láti investigate ẹ̀ n tẹ́ni bá ti wá rò pé àwọn ìjọba lè ṣe tó tún lè help investigation wọn ẹ bá wá pín ó yá rí ẹnìkan tó lè mọ̀ nípa ìrìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tí máa ń ti rìn rí tàbí kó yẹ pé bíyá ó ní ọdẹ orí tó dé ò bá lọ́dẹ orí kò ní léèyàn slump òun dá omi gbóná lé lórí tó fẹ́ bó ṣàkì ni àbó fẹ́ bó àwọ̀ pọ̀n mọ́ láti kó fẹ́ pàbọ̀ ìlú ráìsì mi ò gẹ̀tẹ̀ kí ni effrontery tó ní kí ni audacity tó ní ó lẹ́rù ń bá òun but ó ní capacity láti bẹ̀rẹ̀ sí ní yọ lékiri lékiri ẹ̀yin ló máa yé kò yé mi Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ the one and only Akálólé of Yorùbá nation àmúkanbọ̀ fún yín o lára àwọn olóṣèlú wa tán ní káwọn ọmọọṣẹ́ wọn kí wọ́n raṣọ wedding 650,000 naira ẹ wo next topic nìyẹn àmúbọ̀ fún yín ire o àníṣírí àníkàgbákò o please check on your people tó máa wà nílé o wọ́n ẹ pówó náà ní ètò bá wà ní òyìnbó ẹ download tap send ẹ lórúkọ mi Abíọ́lá ni mò ń jẹ́ ẹ̀kọ̀ọ̀kan Abíọ́lá 223 ẹ fi síbẹ̀ tap send á fún yín $10 lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á fún yín $10 lọ́fẹ̀ẹ́ fún bónọ́ọ̀sì yín ẹ̀yin jẹ́ jọ bóyá sàdánkátà tọ́wọ́ kọ́bọ̀ tẹ́ bá ní àwọn tó wà nílé ẹ bá wa fún wọn o 880 náà ṣe owó lánàá ìmọ̀ ẹ̀ tó máa ṣe léèní ìtẹ́ bá ti fill information yín ẹ máa rí iye tí wọ́n ṣe owó o torí lè ó kọjá òye ẹ̀dá ó kọjá òye mi bóyá kẹ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ wò lẹ́ẹ̀kan sí kẹ́ lè bá rí George kẹ́ lè bá wa wò ó ní tẹ́ bá lè sọ sórí ọ̀rọ̀ náà Nàìjíríà wọ́n gbọ́ ó bọ́ ó ti bọ́ o kò bọ́ kẹ̀ ó ti bọ́ lọ́wọ́ Nàìjíríà wọn ò rí mú lọ́run ṣàánú wa o ẹ ṣeun gan I love you so much ẹ bá wa subscribe sí YouTube channel wa tẹ́ bá ń gbádùn wa news gidi news ìdùnnú lóhùn mi kì í máa mú wa news bí Yorùbá nation ṣe máa bọ́ sí lóhùn Yorùbá nation kó bọ́ sí lóhùn mi kì í máa mú wa àwọn news jàkújàkú tó wà ń ta ẹ wo I am not too happy with all this yamayama news pé Yorùbá nation ti dé o àti gbalẹ̀ wa o kí ni kọ́ Yorùbá èyí náà mo kọ́ Yorùbá wì má ti máa já pọ́tù jẹ́sẹ̀ ilẹ̀ wa Sunday
àbáwọn wèrè news là ń rí mú wá wọ́n gbọ́ wèrè news onílé aṣínú news aṣíara news onílé ẹ wo ẹni tó bá fẹ́ tún wò lẹ́ẹ̀kan sí ẹ wo ẹ gbọ́rọ̀ lẹ́nu bọ̀dá Sàfú sọ̀rọ̀ darẹ́ lóṣì sọ̀rọ̀ àbáyé ṣe yìí pé wọ́n tún lè spiritualize ẹ̀sìn wọ́n á tún ní ṣe ayé ni ọlọ́mọ àyíká ayé mú wa ayé ni mú èdè onímú wa tọkọtọmọ o ẹ ṣeun onífẹ̀yìn next show